sọ fún depression real bọ́ mi ò gbà láyè. Ohun tí mo ṣe rìn nìyẹn. Mo bá ti kú lórí nǹkan máa mi kọlẹ̀. Sórí àwọn tó máa bá yẹ jẹ́ àwọn kan ló máa sọ pé dáàdi ẹ má sọ̀rọ̀ o, ẹ dákẹ́ o, ó yẹ kẹ́ ẹ dákẹ́ o, ó yẹ kẹ́ ẹ dákẹ́. Tẹ́ bá rántí má tí ó hàngí ara ẹ̀ tó para ẹ̀, ó ní ìtìjú yìí ti pọ̀ jù. Ohun tó burú jù ni kó jẹ́ pé ó gbà mí. Ó tún wá jẹ́wọ́ ló tún ṣe mí. Wá kí wọ́n á bá owó ẹ̀ níbi tó ti ṣe mí. Ó dẹ̀ ní evidence lọ́wọ́. So bí mi ṣe wà yìí, ẹ̀kọ́ tí mo fẹ́ ṣe léèní mi sọ fún ìyàwó mi. Dáàdì mi ti kú. Mi ò dẹ̀ sọ fẹ́ ní ẹ̀dá mi ìdẹ́ nígbà tí sọ fẹ́ ní bọ́dì. Ẹni tí kò bá la irú ìjì mi kọjá kò lè mọ̀ túmọ̀. Mo fẹ́ jẹ́ kó yé pé ẹ̀yin náà mọ bàbá tẹ́ni mi ṣọmọ ọ̀tá. Listen, mo mọ̀ọ́mọ̀ lo voice tí mo ń lò jọ yẹn torí mo rántí ìyà tó jẹ mí nígbà tí mo ṣe conductor. So mi ò nídà ti sọ òyìnbó tí máa ń sọ òyìnbó tí máa ń sọ̀rọ̀ jẹ́jẹ́ lára yẹn pé mo ń tọrọ owó àbí mo ń clinch. Sórí tó bá jọmọ ọjọ́ yìí tó ti lè dúró fún mi máa lọ. Mi ò nídà ti pe nọ́mbà ẹ̀. Ó sọ̀rọ̀ mi ò dárúkọ èèyàn kankan. Ẹnìkan wá sọ̀rọ̀ ó ń dárúkọ èmi. Ó fún mi 24 hours. So ìwọ wá kí nìyẹn jẹ́ ní law threatening ṣé mọ̀ pé oríṣiríṣi èèyàn ti ń pè mí sí. So 24 hours tó fún mi yẹn àwọn ayákìlà tó fẹ́ rán ti ń pè, àwọn kidnapper tó fẹ́ rán wọ́n ti ń pè. Anybody watching me all over the world, I'm not joking with this battle. And I tell you, I'm not proud. You may not like me, but I'm not proud. I have received so many wounds, so many bullets. But if you don't know me and you heard that I was saying, come out, come on, Leo, Momontimoso. Bẹ́ẹ̀ ṣe ń wò mí ká jí fóònù mi. Àwọn evidence yẹn wà lọ́wọ́ àwọn tó wà o. Mo ti pín káàkiri, mo dẹ̀ ti tọ́jú ẹ̀. Àyíbá mọ̀ tẹ́lẹ̀ tí máa bùn, tí máa lọ. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. But I'm telling you, I won't teach you to fight for me. But if they mess up your father in your presence, and you call yourself elders, and they mess up your son in your presence, that means you are a big enemy. Enough of unnecessary blow, unnecessary attack lórí ìlara. Alhaji Wasiu Ayinde wa ó dogun. Gani Adams wa ó dogun. Lára church àwọn tó bínú pé Gani Adams wa, church yẹn ni Gani Adams ò ṣe mí náà. Ṣé tó bá wọ church máa ń lé wọn bọ́ta ni? Ó dogun. A ní swimming pool, baptismal pool, ó dogun, a dẹ̀ ń wòran. Ẹ jẹ́ n sọ àṣírí fún yín. David, àwọn tó gbọ́rọ̀ sí lẹ́nu. Àwọn bí ó ṣe gbọ́rọ̀ sáwọn èèyàn lẹ́nu ló jẹ́ kó pa Gòláyátù. Ẹ kábẹ̀. Torí ìgbà tó fẹ́ lọ confront Gòláyátù, àwọn ẹ̀gbọ́n ẹ̀ ní ṣó yẹ kó lọ dákẹ́ májà. David ṣọ́ọ̀nù wọn. Ìgbà tó ṣọ́ọ̀nù wọn, ó fèsì Gòláyátù, ó pa. Tó bá jẹ́ wípé bó ṣe yẹ kó fèsì Gòláyátù, kó máa lọ bẹ̀ Gòláyátù. Gòláyátù á pa gbogbo ìran wọn. Ohun tó fi tí bá sọ pé òun ṣèyàn. Ẹ má jẹ́ kí ìṣòro dé báyàn kẹ́ tó máa bèrè pé kí la máa ṣe. Ẹni tó bá ní làákàyè tó bá ti rí traces ogun wà á ti múra lẹ̀. Mo dẹ̀ ti sọ fún yín pé if you genuinely love me, mi ò ní kankan mi láṣì ní kankan tí mo ò bó mi kankan o. But many of you don't know that Saturday tí ó bá yẹ kí mo máa kàwé, mo máa gbàwé, mo máa gbàdúrà. Ẹ ṣẹ̀ máa mọ reason tí bọ́bọ́ yẹn fi commit suicide.
bọ̀bọ́ yẹn sọ báyìí nínú fídíò yẹn pé ìyàwó mi má bínú o báyìí òun sọ́rí o ẹ̀sìn yìí ti pọ̀ jù. Mo wá wò pé ó dùn mí ká ní mo rí kó tó para ẹ̀ máa bèrè pé èèlò lówó yẹn tó bá jẹ́ 20 million àbí 30 million jọba para ẹ̀ jájọ lọ́dọ̀ ẹ̀ tó lówó a máa sọ díẹ̀díẹ̀. Mi ò fẹ́ mọ̀ rí but regret mo ní ni pé ó ya fídíò yẹn ó dẹ̀ para ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ sí tó fi para ẹ̀ àmọ́ ẹni tó ń mí kọlẹ̀ tẹ́ni kó má sọ̀rọ̀ ẹ̀ mọ̀ tó ṣe òun àtẹnitì kan ṣe lọ́jọ́ mọ tó ṣe wọ́n lọ́jọ́ mọ tó pa wọn pọ̀ ẹ̀yin ò sí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn lẹ́ máa wá tí èèyàn kéèyàn sọ tó ṣẹlẹ̀ gangan tí gbogbo Nàìjíríà yìí bá wá wálẹ̀ ẹ̀ wá wọ ṣé pé nǹkan tó lóyún ṣẹlẹ̀ tí àbúrò mi ò bá lè jà fún mi tí ìyá mi ò lè jà fún mi tí ìyàwó jà torí bí ìyàwó mi bá jáde tó bá sọ̀rọ̀ wá ní ṣó yẹ kó sọ̀rọ̀ má ti tí tóbi rẹ̀ yẹn nígbà tí tiẹ̀ ṣẹlẹ̀ tọ́ ní ìyàwó ẹ̀ ṣe ń sọ̀rọ̀. Mo fẹ́ jẹ́ kó yé pé ogun tó fi ń jà churches sí ogun church sí church ni. The kind of person I am tí bá ṣe nǹkan màá ní mo ṣe màá ní ẹ má bínú but tí bá ṣe tọ́sí tí bá preach ó yẹ owó mi tó ti bínú tẹ́lẹ̀ pé owó tẹ̀ ṣe sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga. Nǹkan méjì ló wà nínú èèyàn best àti beast. Má fi ọ̀rọ̀ ọ̀pẹ àti ọsàn tí mo sọ ó ní part 2. Part 2 igi ọsàn àti igi ọ̀pẹ kò ṣe pé kò lè jà nígbà tó padà dìde continue to ẹ̀ wà lẹ̀. Àwọn èèyàn tó fojú ẹ bá gbọ́ àwọn èèyàn tó já ọsàn bọ̀ tọ́ka gbogbo ọsàn tọ́sàn fi nìkan wọ́n mọ̀sàn wọ́n lọ. Ìgbà tọ́pẹ́ ti wá gbórí sókè padà tó sọ pé ohun tó ń ṣe tẹríba ni pé omi tó wà nínú òun lọ́ fẹ́ mọ̀ tó wá gbórí sókè padà. Àwọn tó ti mú ọsàn tán yẹn wọ́n tó wá sí ní àgbọn. Ìjì yẹn ò wá gbé àgbọn wálẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pọ́n àgbọn. Wọ́n ṣe pọ́n àgbọn tó bá ti fẹ́ dókè lọ́dọ̀ àgbọn igi àgbọn tó bá ti pọ́n igi àgbọn tó bá ti fẹ́ dókè igi àgbọn á sọ àgbọn kọ́lẹ̀ ẹyọ kan náà bí bọ́ǹbù á bá wọn lórí gbà wọ́n padà sísàlẹ̀. Tó bá tó ti fẹ́ dókè igi àgbọn pé wọ́n ṣàfẹ́ ṣẹ́ orí ẹ̀ á tún mú àgbọn tó wà lọ́wọ́ ẹ̀ ṣẹ́ fẹ́ mọ omi inú ẹ̀ ni wọ́n tẹ́ fẹ́ mọ̀ yẹn ni màá fi pa yín á tún jábọ́ sórí ẹlòmíì ìyẹn á tún bọ́ sílẹ̀. Nígbà tí ó máa tó bí èèyàn méje tó ń pọn tó kú nígbà tó rí pé kò jáwọ́ láti máa sọ àgbọn padà wọ́n fi ilẹ̀ òun ló jẹ́ kẹ́ ṣe máa rí àgbọn lénìí tí ìjì ò fi borí àgbọn. Mi ò sọ pé kò jẹ́ coward mi ò jọ pé kò má nígboyà tó bá bẹ̀rù jù ayé àpàràpá ẹ̀ náà ni. Nàìjíríà yìí ti di pé tètè sọ̀rọ̀ síta kọ́mọ tó ń ṣe ẹ́. So tábà tí má ti preach tán máa wá sọ ohun tó ṣẹlẹ̀. Gbogbo tí mo sọ yìí mi ò ní explanation fún yàn kankan. Torí mo ti bèrè pé ṣó ṣe é rí. Tí báwọn rè tó bá tó táyà máa sọ. Tó bá lè gbà mí má sọ pé o lè bẹ̀lẹ̀ wọ̀n ṣe. Mo ní proof mi lọ́wọ́. Bọ́sẹ̀ ṣìnáwó àti bọ́sẹ̀ ṣìnáwó àwọn ọlọ́ra sound yìí ní yẹ́lò yẹn fún wa kó tó di pé mo lọ rẹ lé. She bought it for us bóyá 40 million ṣẹ́gun àbí. Ṣebí gbogbo church mo sọ fún? Mi ò gbowó lọ́wọ́ anybody. Nígbà tá à ń ṣe máa bù yìí tá à ń ṣe gbogbo eléyìí ṣé mo gbowó lọ́wọ́ anybody in church. So anytime the woman comes to the church ẹni bí mo ṣe máa dúpẹ́ pé ẹ ṣé o mi ò deny kankan rí mi sọ pé so mi ò ní nǹkan tí mo ṣe pamọ́ kò ṣe pé bóyá èèyàn bless mi wá lọ sí church mo tún wá ń gbowó yẹn lọ́wọ́ ara church ṣe olùṣọ́ mi máa ṣe bẹ́ẹ̀
tẹ́ bá máa wo church bó ṣe tó awọ ti lè lò so tí wọ́n bá sọ pé iye báyìí ni èmi ò mọ̀ mi mọ̀ pé tí wọ́n bá ti ń ṣe yàn lóró yẹ kí wọ́n máa kọ́lẹ̀ máa kọ́lẹ̀ láti ní lọ so ìwọ náà tó wà ń bí tó bá máa fún mi tó ní kétí méjì mẹ́gbọ̀ má fún mi torí máa sọ síta bó ṣe rí àwọn ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ kan wà tí mo máa sọ tí má ti preach tán ṣe rí bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn mo wá ń free lọ́kàn mi ẹ bá gbọ́ odidi ọdún kan tí mo ti kúrò láàrin aginjù ayé amen my glorious journey odidi ọdún kan ni mo fi analyse ayé àtàwọn èèyàn àti ìwà ẹ̀dá bó ṣe kan gógó but ṣe rí tó wá ṣẹlẹ̀ last weekend yẹn pẹ̀lú proof ṣe àwọn kí tẹ́ bá ní proof kan lọ́wọ́ ẹ máa wà bold pé a ní ẹ wá sẹ́ Nàìjíríà Yorùbá kò sẹ́ni tó lè gbàbọ̀dé fún torí owó Ọlọ́run ṣọfà tí bá wíṣì kéèyàn wálẹ̀ àbí mo ṣoògùn àbí mo lọlé aláwo àbí mo lọlé oníṣègùn àbí mo wá pé ẹnìkan ń da fún kó ṣubú má jẹ́ ráàánú gbà mọ́ o ṣùgbọ́n Ọlọ́run ṣọfà mo dúpẹ́ pé lóòótọ́ ìpè ọ̀ṣọfà pé torí tí ò bá pé ogun tó jà mí kò sí pásọ̀ tó máa jà ní ayé yìí tó máa dúró mọ́ tẹ́ bá watch orin ìjọ mímọ́ complete o that reason tí mi fi lè kúrò ṣẹlẹ̀ nìyẹn orin ìjọ mi sọ pé Ọlọ́run wà nílé Ọlọ́run wà nírìn àjò stop máa analyse teaching yẹn fún yín nígbà tí mo wà nírìn àjò yẹn Ọlọ́run wà pẹ̀lú mi bẹ́ẹ̀ òun ló fà á tó jẹ́ pé bí mi ṣe sílé church tó ń kún sí tó bá jẹ́ awo ni mo ṣe àwọn aláwa ti wá béèrè entitlement wọn tó bá jẹ́ òrìṣà ni mò ń bọ̀ oṣù mẹ́rin yẹn òrìṣà tí ò gbẹ́bọ á ti padà tó bá jẹ́ ìjò ni mò ń fún lóúnjẹ á ti bọ́lẹ̀ á ti wá gbà Ọlọ́run wà nílé Ọlọ́run wà nírìn àjò Ọlọ́run wà lọ́sàn-án Ọlọ́run wà lóru tí ó bá. Ọ̀pọ̀lọpọ̀ yín abiyamọ tí ọkọ ọmọ yín na ọmọ yín pa ẹ̀yin lẹ́fà ó ti sọ fún pé tó bá ṣẹlẹ̀ sí ẹ má wàá sán lé o bí o ṣeré láàárọ̀ yìí mo mọ̀ ọmọ sọ Yorùbá torí Yorùbá ni àwọn tó máa ń ṣe chọ́chọ́chọ́ òun náà máa ń gbọ́ jù listen kò sígbà tí má ṣe rántí pé lẹ́yìn wà ń bẹ̀ yẹn sínú mi ò ní bàjẹ́ ilẹ̀ tí mo ní mo bá wọn rà ní 400,000 nígbà yẹn bẹ̀ yẹn èlò lọ́fẹ́ tà sí 45 million ẹ wo ibi tọ́lọ́ ti ṣiṣẹ́ agent tó wá gbéṣẹ́ wá ó wá gbé fún wọlé òṣìṣẹ́ olúwa ó ń talẹ̀ ó ń ralé ó máa yàn rẹ́ǹtì lé òun tán ni mo jẹ́ nìyẹn o tí mo rà ní 400,000 òun lẹ tàbá rówó sí àwa lọ rà tàbá wà rà èmi ẹlẹ́dàá mi tó bá jẹ́ pé iṣẹ́ ibi mò ń ṣe kẹ́nìkan náà jáde láti ìlú òyìnbó let somebody call out pé òun ṣọ́nà fún òun máa ní kẹsẹ́ ní 2 million owó iṣẹ́ o mo lè ní àti búkì o pick up tẹ́ ra yẹn tẹ́ bá ti dé Amẹ́ríkà ó yẹ máa gba owó ni ẹ̀ra tó ń dúrà ránṣẹ́ sí mi o mi sọ pé olúwa ní kẹ́ ra mọ́tò fún mi mi ò sọ pé mo pé o but generation tèmi ni mo máa fi kọ́ àwọn pastor tó máa ń pretend ẹ ti jẹ́ káwọn èèyàn fi pàgẹ́lì nìyí tó bọ́ ṣe ń sọ báyìí ẹ sọ̀rọ̀ padà tí bàbá yẹn bá wá kú tán wá ní stress ló pa kò sí ohun tó burú tó mental stress jọ kó tó mọ ẹ̀dùn ọkàn mi jẹ́ kó tiẹ̀ mọ́nu yàrá kan fọ́sẹ̀ kan. Number 2, you don't know what I went through. I'm not mi ò bẹ̀bẹ̀ fún help mi ò bẹ̀bẹ̀ fún love kò ṣe ohun tó ṣẹlẹ̀ síyàn ló mátà bí ò ṣe ẹni tó wẹ̀ ti pa kíní yẹn ṣẹlẹ̀. Iris àbí hot yẹn kọ́ ló mátà bí ò ṣe ẹni tó hot yẹn ìfẹ́ tó ní sí ló jẹ́ kó pé kò bá má dẹ̀ jẹ òun
àìmọye èèyàn wà láyé téèyàn rí náà. Ṣé gbogbo ilẹ̀ wa wò mí ni? Mi ò jà pé wá wò mí náà, kí ló kàn mí pé wá wò mí? Ọlọ́run tó wò mí, èmi tí mo wà ńbẹ̀ tí mo ń ṣiṣẹ́ Olúwa lọ, ìyanu ṣẹlẹ̀, gbogbo ẹ̀ ṣẹlẹ̀. Kí ni wíwá wò mí wá ṣe fún ẹ? Mi ò dárúkọ èèyàn kankan. Ṣé fẹ́ gbọ́? Ká tó rọ́dún díẹ̀ sínsìn máa pé 50, mi ń ṣọmọdé mọ́. Tẹ́ ẹ̀ bá lè jà fún mi, tẹ́ ẹ̀ lè jà fún mi. Ṣé ẹ ní ìdíjà kẹ́ ẹ máa búyàn? Alaye, orí yẹn wà lórí àwọn ọmọ hip hop yẹn. So tí máa ti preach it on, sit down, let me tell you why. Because ó yẹ kẹ́ mọ̀ pé no, dájú ò kì í bínú báyìí náà. Ọlọ́tẹ̀ ló máa ní àṣà ni. Tó bá dẹ̀ ní àṣà ni ò parọ́, ìgbórè àṣà ni mí. So ìgbà tí madness yẹn, ìgbà yẹn ni àṣà. Ṣùgbọ́n tó bá ti di pé mo ti rí pé ẹ̀mí mi ti fẹ́ bọ́, máa di àṣà. Listen, wàá lè ní lójú, wàá lè ní lọ́la, tó jẹ́ òun ò bá fọ́. So ẹ̀yin aládùváísà ẹ ṣe gan. Ẹ má sọ̀rọ̀ o, dáàdì ẹ má sọ̀rọ̀ o, lẹ́yìn tẹ́ ti sọ yẹn ẹ má sọ̀rọ̀. Ṣé ìwọ lọ̀rọ̀ kàn? Ṣé o mọ tó wà láàrin mi àtẹni tó lọ́rọ̀? Mi ìdẹ̀ dárúkọ èèyàn kankan fún ẹ. Tẹ́mi àtẹni ẹ̀tọ́ ẹ bá tẹ̀ wá gbé wà láde, ẹ jẹ́ àjọ jókòó kájọ ṣàlàyé fúnra. Bọ̀ ká tó ṣàlàyé ká ti kọ́kọ́ ti àwọn kankan sí íńtánẹ́ẹ̀tì. You know why? Tó bá gbé ògo dání, àwọn tó sọ fún ẹ pé dákẹ́. Wọn ò rántí pé tó bá dọjọ́ ọ̀la, tó bá dàgbàrà, tó bá lọ, tọmọ ẹ bá fẹ́ jẹ politics, tó bá lọ fa àkọ́kọ́ yọ. Ó yẹ kọ́ ọmọ ẹ náà kó náà lè fa evidence yọ pé bó ṣe rí rèé. Wọ́n á ní no wonder. So ẹ má dájọ́ èèyàn tí ẹ̀mọ́ tó ń là kọjá. Ó dẹ̀ ń mí kọlẹ̀, ó ń mí kọlẹ̀, kò síṣẹ́ tó le tó ṣe pásítọ̀. Òun lọmọjọ́ máa bú. Bẹ́ẹ̀ rà kọ́ fún ogun. Bí ò fún yín lówó ogun. Ẹjọ́ ẹlẹ́jọ́ agbèrò. Ilé tiẹ̀ ó lè má jẹun. Ẹ bá ti rí èèyàn tó ń preach lọ́wọ́ tó kàn sunkún. Preach yẹn ó sọ fún yín pé òun dẹ̀ ń dùn àwọn èèyàn nù ọ́, òun tún àwọn èèyàn nù ọ́, ṣùgbọ́n ní ìbànújẹ́ ló ń wà. Ohun tó burú jù ni pé kẹ́ má jẹ́ kó ọmọ tẹ́ bí kó sọ tẹnu ẹ̀ jáde. Tó bá sọ tiẹ̀ jáde kó ṣe kó fẹ́ ágìrì kankan. Àwọn onímọ̀ràn ayá ní ṣebí ìránṣẹ́ Ọlọ́run ní gbogbo nǹkan ló yẹ kẹ́ ignore. Bàbá kan ṣe sọ lórí tẹ́lì tó ti dàbí 80. Wọ́n ní if you can do anything for me, you can insult me, but if you come for my wife, I will kill you. I will kill you. I will not kill you with gun. Because if I kill you with gun, police will say, now, can you imagine age bàbá yẹn, kẹ́ wo ọgbẹ́ tó ṣìṣà. Ọmọ ẹ̀ tún kú tán, ọmọ wọn tún ṣaláìsí, wọ́n tún ní wọ́n lu ọmọ wọn ni. Bàbá yẹn tún jáde, wọ́n sọ̀rọ̀ pé well, tẹ́ bá ní mo lọ ọmọ mi ò ń ṣe Ọlọ́run. Ohun Ọlọ́run ló gbà. Wọ́n sọ pé àwọn ò dáhùn, àwọn ò sọ̀rọ̀. Am I talking? Iná ò tí ì jó ẹ ló ń gbọ́. So mo máa ṣàlàyé fún yín nínú kéèyàn tẹríba àbí ó ṣí sọ kò ṣe pé kò gbá rìn dì. Tó bá ti gbórí sókè, àwọn tó fẹ́ ká ọ sórí ẹ̀yẹn rọra yà fún wọn. Of course, you can be cool with people and not be too close to them. You can be cool with them, but don't be close. So when I'm done preaching now, I will now tell the whole world, wait, bomb méjì yẹn, ó dẹ̀ ṣì kù mẹ́wàá. So, ṣẹ́rí pé mi ò lo street ìgbà tí mo jẹ́ conductor, voice ìgbà tí mo wà conductor. Tèmi Tọ́pẹ́ kó tó di small doctor ọ̀kadà ló wà. Kó wá rí èèyàn kan tó fẹ́ sọ̀rọ̀ láti já ògo ẹ̀ bọ̀, ṣó máa dákẹ́. Tàbí ìwọ tó ní kò yẹ kí n sọ̀rọ̀
lójú àwọn ọmọ ẹ̀ kọ́kọ́ nà ẹ́ ta kọ́ fa ẹ̀ láṣọ ya kí làwọn ọmọ ẹ̀ máa ṣe ẹ̀sà ta ló ṣe ní ìyanu yín oníyà tó bá kúrò church ó ti gbọ́ gbogbo Bible o kàn débẹ̀ o dẹ̀rẹ́ tó ń nà ọmọ mi ẹ̀ lọ́wọ́ tó ń fa láṣọ ya and you are an elder in the church, what will you do? You will okay, I want to know cool. So what it is well, leave mommy. Leave mommy. Are you going to support Marlene? Ladies and gentlemen, I have a prophecy for you. First Sunday, I heard that if you can dance the way you have never danced before, because we have entered into Ember month. If you can dance the way you have never danced before, watch it out. What will start happening tomorrow? Èèyàn kankan ṣe mí. Mi ò dẹ̀ dárúkọ èèyàn kankan. Ẹni tí wọ́n dẹ̀ fi pé mo dárúkọ tẹ́ pariwo kiri yẹn, fọ́tò wọn ṣì wà ní ọ́fíìsì mi. Kò sẹ́, àbí fọ́tò wọn sí ní ọ́fíìsì mi. Títí máa fi darúgbó mi ò ní dalẹ̀ èèyàn láyé mi ṣùgbọ́n tí bá ti wá kan owó ẹ̀ níbi tí nǹkan ti bà mí tí mo tún wá gbọ́ voice ẹ̀ tó sọ ń pa mi tí mo dẹ̀ ti wá ní lọ́wọ́ kí wọ́n máa wò pé àbí òye kọ́ mi ni irọ́ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ ohun olóhùn àbí evidence máa ní bóyá fọ́ọ̀mù ẹ̀ mi ò dẹ̀ dárúkọ èèyàn mi ìpèjà mi ìrẹ́dí àti báyọ̀ ọjà èmi ò dẹ̀ lè jà bọ̀ ṣe rí pé kọjá mi bọ́ Nàìjíríà ìṣe mi nígbà. Ladies and gentlemen, if you're watching me for the first time, you say you don't need to offend someone before the person hates you, and you don't need to force people to love you. I want to I'm doing Thanksgiving today because I escaped sudden death last weekend. And when I was talking last Sunday, nobody knew why I was doing that. I'm not a rude person. I just realized I am the firstborn of my father, and my young sisters are there, my brother is there, and my children, and Genesis Global, I owe them a lot. And I don't want to die. And some of you all over the world know what I'm going through. What it I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.